Africa Content TV. Governor Ademola Adeleke, congratulations. Kí kú oríire, kú oríire púpọ̀. A gbọ́dọ̀ kí tọ́lọ́run bá ṣoore fún yàn. Pẹ̀lú ẹ̀kọ́ tó ń kó dá kú oríire, kú oríire, kú oríire. Àsìkò tó orí bá ń gbóná fẹlifẹli lọ́wọ́ èèyàn, àsìkò yẹn inú yóò máa dùn gan, inú yóò máa dùn gan, inú yóò máa dùn gan. Ó lè sọ̀rọ̀ tọ́rọ̀ yẹn, ìdùnnú yóò jẹ́ kó sọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ yẹn lè dá gan, ọ̀rọ̀ yẹn náà sì lè bàjẹ́ púpọ̀. Ìdùnnú kò sí nǹkan tó lè sọ yẹn dá, ìdùnnú lè mú yẹn sọ̀rọ̀ tí àwọn èèyàn tó ń gbà irú kí ló sọ yìí. Ìdùnnú ó lè mú yẹn sọ̀rọ̀ táwọn èèyàn sọ pé irú kí lẹ́ni wá kí ló wá wí yìí. Ìdùnnú lè mú yẹn sọ bẹ́ẹ̀, ó lè mú yẹn sọ̀rọ̀ sọ. Ìdùnnú sì lè ó lè mú yẹn kódà ó lè mú yẹn ṣàdéhùn tí yẹn ò lè síkà láéláé. So n fẹ́ tètè bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún yín pọ̀. Davido ọmọ mi dáadáa, Ọlọ́run ṣàlékún orí rẹ̀ sí Davido, eléríire ọmọ. Mo kí ọ, o kó àdó ti bàbá rẹ̀, o kó àdó ti bàbá rẹ̀. Bó o ṣe ráyè tó, o sì tún fàyè lẹ̀. Ìfẹ́ tí ẹ ń bẹnu ẹbí púpọ̀, tí èèyàn bá rí àpẹẹrẹ, kì í ṣowó nìkan tẹ́ nínú ẹbí yín. Owó gan yìí tún ṣe nǹkan tí èèyàn lè torí ẹ̀ sọ pé ẹbí yín dà. Ẹ nífẹ̀ẹ́ ara yín, ẹbí àwọn Davido fẹ́ràn ara wọn gan. Tí wọ́n bá rí Davido àti bàbá yẹn, bàbá Governor Ademola Adeleke, tí wọ́n bá jọ ń jó, tí wọ́n bá jọ ń ṣeré báyìí, ẹ rò kí bọ̀dá àti bí ẹ̀gbọ́n àtàbúrò, bẹ́ẹ̀ bàbá rẹ̀ ni, àbúrò bàbá rẹ̀ ni. Ó fúrì ṣe púpọ̀. Davido kì í tiẹ̀ owó tó ní àti bó ṣe rí òun kò jẹ́ kó rúgá. So because ọjọ́ orí tí Davido ní ó lè mú ṣiṣẹ́, ọjọ́ orí yẹn ò mú ṣiṣẹ́. Ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ, mo kàn ń kí ni. Ọmọ mi dáadáa ni òun àti Burna Boy. Barakallahu fikum, Ọlọ́run ṣàlékún àbáríkà yín. Ibi tí mo wá lọ gangan, òun láti kí Governor Ademola Adeleke pé ẹ kú oríire, ẹ kú oríire, ẹ kú oríire gan, ẹ kú oríire gan. Ilẹ̀ pò yìí máa yín gan. Ṣùgbọ́n ìwà rí dáa púpọ̀. Tí ẹ bá níwà rí, ìwà rí dáa. Ó jó ògùn lọ, kò sí nǹkan tí ó jù lọ. Ó kí yín, ẹ kú oríire gan, ẹ kú oríire gan. Governor Ademola Adeleke, ẹ kú oríire gan. Bọ̀ mo wá fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan. Gbogbo àwọn tẹ́jọ jáde tẹ́jọ du ipò yìí, gbogbo àwọn tẹ́jọ jáde tẹ́jọ dupò yìí, ẹ má rí wọn bí ọ̀tá yín. Torí ẹ tún yìí ń lọ bòmíì ni, ẹ tún yìí ń lọ òkè míì ni. Ní Nàìjíríà yẹ ẹ tún lè jẹ president. Ó kàn tí máa ń lanú òṣèlú kẹ́ máa kọrin búra yín ni. Ẹni tó bá ti wọlé kò tún nídìí irun èébú gan mọ́ tá a fẹ́ sọ. Because tí ò bá wọlé kó bóun ó ṣe sunkún tó, ó ti mọ yín lá. So láti kọrin èébú búra yín ní òṣèlú ni. Ààrẹ lè ṣe bí ọ̀rọ̀ ẹ̀sìn, mọ́jẹ̀mú òṣèlú nù kẹ́ máa kọrin búra yín. Ṣùgbọ́n nínú ọkàn yín ẹ jẹ́ kó ẹ change ẹ̀. Ẹ má rí ẹni tẹ́jọ dùn yẹn, àwọn tẹ́jọ dùn yẹn mọ́ yé yín. Ṣùgbọ́n ẹnìkan wà tí àwọn afáwa kan tí wọ́n ń àwọn afáwa àgbà ní kiri tí wọ́n máa ń dápọ̀ báyìí dáadáa. Èèyàn rí lòun náà, èèyàn rí lòun náà. So tóun náà jáde tó bá yín dùn yẹn, ẹ má rí bí ọ̀tá yín. Òun ló jẹ́ kẹ́ ẹ mọ iyì tẹ́ ẹ gbé dání ni, òun ló jẹ́ kẹ́ ẹni yẹn ló jẹ́ kẹ́ ẹ mọ iyì orí tọ́lọ́run ṣe fún yín yìí ni. Orí tẹ́nìkan ò bá bá yàn dù, tẹ́ ẹ bá jọ díje láti gbà á, ẹ lè mọ iyì ẹ̀. Àwọn àbáwá àgbà nígbò ọ̀rẹ́ mi, bàbá wa Sheikh Talhat Al-Khalifa Adelakun, bàbá àgbà nígbò àwọn náà máa ń sọ̀rọ̀ yẹn fún mi. Jẹ́ ànàkúnlá nǹkan tí èèyàn bá fi pọ́njú rí kò lè mọ iyì rẹ̀. Ibi tí mo ń lọ gangan, ẹ má rí
alájí ṣe Munirudeen kíní kankan àwọn afáwọn yẹn máa ń pè wọn ẹ má rí wọn bí ọ̀tá yín obìnrin kan máa ń bẹ táwọn èèyàn ń ṣépè fún kíní kan Àríkẹ́ àbí nǹkan ẹ jọ̀ọ́ ẹ má bàjá ẹ má borí obìnrin yẹn jà ẹ jọ̀ọ́ tí gbogbo aráàlú bá ń bàjá ẹ̀yin má bàjá ti yín o torí odò tẹ́ gùn yìí ìmí ìtún ń bẹ wájú tó fẹ́ gùn o ẹ má jẹ́ kọ́lọ́run rí pé ṣé pé tí n bá gbàdúrà rẹ lórí ọ̀tá rẹ ṣé pé wọ́n tún wá lọ mọ́ta wọn ó tún máa dájú ẹ̀ bolẹ̀ ni ó tún máa kó pọ́npọ́bò lórí ẹ má ṣe bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ kíní kan Àríkẹ́ ẹ̀rọ Àríkẹ́ ó kún nǹkan tí mo fi jáde gan kò yẹ kí mi fẹ́ ṣe irú fídíò yìí gan torí èmi àti Davido àpèrà lẹ́yìn ẹ jọ̀ọ́ mo wá fún ẹ̀rọ Àríkẹ́ yẹn gangan ni ẹ má bàjá o ẹ sì má ní lára kódà tẹ bá tún fẹ́ ṣe dáa tó jù bẹ́ẹ̀ lọ ẹ tún sọ̀rọ̀ fún ìyẹn ni wọ́n fi rí i pé you are a good leader bẹ́ẹ̀ ni torí lẹ́yìn gọ́vùnà tó fẹ́ jẹ yìí ìmí ìtún yìí mẹ́ta tí ẹ̀ tún jẹ o wàláì tàláì torí ẹ̀ dáa gọ́vùnà Adémọ́lá Adélékè ẹ̀ dáa gan kò sígbà tá a kọjá lọ́sùn yẹn tí mi kì í ṣàdúrà ìrìn àjò máa ń yára lọ́sùn torí àwa máa ń tráfù gan ìrìn àjò máa ń yára lọ́sùn gan tá a fẹ́ gba Ọ̀ṣun kọjá ẹ ṣe délé fẹ́ ni ẹ lọ gbogbo ìfẹ́ rí ibi kan náà Ọ̀ṣun yẹn tí kò dáa nǹkan pé wọ́n tẹ̀ ti wọlé mò ń sọ ni tó pé èmi rìnnàrìnnà ní mí torútorú láwọn fún mẹ́rin torútorú gbà mí a máa ń bọ̀ láti Ìbàdàn á gba ọ̀nà Ifẹ̀ road á gba gbogbo ọ̀nà gbọ̀ngàn yẹn a lè kọjá nígbà míì ní ọ̀nà gbogbo gbọ̀ngàn yẹn ní bí a bí wá lóru a máa ń lọ ní tìrìn ẹ try ẹ jọ̀ọ́ ibi èyí tí mo wá gangan fún òun ni pé ẹ̀rọ Àríkẹ́ yẹn jọ̀ọ́ tí gbogbo òru bá tẹ̀ ń bàjá ẹ̀yin má bàjá o ó nọ́mà tẹ́ ẹ̀ bá rẹ́ni tákù yín báwo lẹ ti fẹ́ mọ̀ pé Ọlọ́run wà lẹ́yìn yín ṣé ẹ kàn ń retí pé kákà gbé gọ́fúnọ́ṣìpù kalẹ̀ kí ó yá òun nu ẹ yá lọ gbé ń bẹ̀ hàn bígbà tí yáyàn gbóúnjẹ fún yàn ẹ lè retí ẹ Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ṣe dáadáa tó Ọlọ́run ọba tó dá gbogbo wa tó dá gbogbo ẹ̀dá lọ àwọn yẹn ń tákù rẹ̀ náà síbẹ̀síbẹ̀ kò tún ní kó mọ̀ fún wọn lóúnjẹ láàárọ̀ kò tún ní kó mọ̀ fún ẹ bí wọ́n ṣe ní ẹ lọ wọ hospital ẹ lọ wọ àwọn kan bẹ́ẹ̀ ní sílẹ̀ pé wọ́n ń ra oxygen ni àwọn kan dé wà wọn ò ra oxygen wọn ò tiẹ̀ ṣe kankan wọn ò sì sí lọ wọ́n tún bú Ọlọ́run dẹ̀ torí ẹ̀ kó ní kí ojú òwúrọ̀ kó má délé wọn Ọlọ́run torí ẹ̀ kó ní kí òórùn náà kó má délé wọn Ọlọ́run torí ẹ̀ kó ní kí atẹ́gùn fẹ́ kó má délé wọn Ọlọ́run tún torí ẹ̀ pa wọn lọ́mọ Ọlọ́run tún fún wọn lówó sí ni gọ́vùnà Adémọ́lá Adélékè ìmọ́lẹ̀ a kì í tó ní gbà ká mọ́ tó ní bá sọ̀rọ̀ ẹ má ní obìnrin yẹn lára gbogbo Ọ̀ṣun state gbogbo ibi tí ẹ ti ń dìbò ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ẹni tí ń bú obìnrin yẹn ìní ẹ má bú ẹ̀yin wá fẹ́ bú ẹ̀yin ẹ bú ẹ̀yin jọ ń búra yín nù torí mo rí fídíò kan wọ́n ti gbáwó máa yẹn létí tán nà kí ló fẹ́ kó ṣe bí ebóṣèlú ni kódà ọ̀rọ̀ ẹ̀sìn nígbà tí Fíráúnà àti Músá tán jọ wà nínú odò ẹ wá dúró fìtínà tí Fáráò fojú gbogbo ayé hàn tó tún pèrè lọ́lọ́run ẹ wá dúró fìtínà tí Fáráò fojú Músá hàn tó fẹ́ pa wọ́n tún wá jọ wà nínú odò ẹ jẹ́ wọn pé Fíráúnà tún fẹ́ sọ pé la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin kó tó dé pé tí ìbìrú ní wàláhì tó bá sì rí wíńjọ náà wàláhì Ọlọ́run foríjì gọ́vùnà Adémọ́lá Adélékè mẹ́sẹ̀jì mo pàṣẹ sí yín ni obìnrin ẹ̀rọ Àríkẹ́ yẹn ẹ má ní lára ẹ má lè kó lù ẹ tún fún láàyè ẹ tún gbà láàyè ẹ tún mú déwájú bàbá wa Àtáọ̀jà lóṣogbo ẹ mú déwájú wọn pé aká lọ ọmọ bàbá ni ọ ẹ mú débẹ̀ mo fẹ́ kẹ́ ẹ̀rọ kìíní kan pé sẹ́wọ̀n kẹ́ Tinubu President Tinubu Jagaban òun ló ní ẹgbẹ́ APC òun náà tí Tinubu jọ̀gá fún lẹ́làmọ́lẹ̀
ẹ rí pé kánà fẹ́ ṣàbòsí fún yín agbára rẹ̀ ń bẹ o Tinubu ó fi hàn pé òun jẹ́ good leader ó jẹ́ good leader ìyẹn náà mo fẹ́ kẹ́yìn náà rò ẹ mọ̀ rí bàbá wa